ǹjẹ́ mo sọ bí Olúwa tí ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, Ọlọ́run tó ní ayé àti ọ̀run, ní ọdún 2026 yìí gbogbo àwọn adarí orílẹ̀-èdè wa Nàìjíríà láti orí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi dé igbákejì ààrẹ, tó fi dé orí àwọn sẹ́nitọ̀, tó fi House of Representatives, tó fi dé orí àwọn gómìnà gbogbo, pàápàá jùlọ gómìnà wa ní ìpínlẹ̀ Èkó àti àwọn gómìnà ní ìpínlẹ̀ gbogbo, tó fi dé orí àwọn House of Assembly ní ìpínlẹ̀ Èkó àti ní ìpínlẹ̀ gbogbo, tó fi dórí àwọn kọmíṣánná ní ìpínlẹ̀ Èkó àti ní ìpínlẹ̀ gbogbo. Lórúkọ Jésù mo sọ ọ́ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Olódùmarè, ó yẹ ẹ gba ìtọ́ni Ọlọ́run láti máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ gba ìtọ́ni Ọlọ́run lórúkọ Jésù. Olúwa kó wọnú ọkàn yín lọ. Tá a bá rí ẹni tó ń ṣe lòdì sí àwọn ènìyàn nínú yín, lórúkọ Jésù májẹ̀mú ìlòdì náà ó yẹ kó parẹ́ bẹ̀. Lórúkọ Jésù ó yá májẹ̀mú ìlòdì náà kó parẹ́ bẹ̀. Gbogbo ẹ̀yin State House of Assemblies pátápátá lórúkọ Jésù, tá a bá rí ibi tẹ́ ẹ ti ṣìnà, lórúkọ Jésù Olúwa kó pè yín padà wálé. Gbogbo ẹ̀yin kọmíṣánná ní ìpínlẹ̀ Èkó, mo gbàdúrà fún yín lórúkọ Jésù, gbogbo ibi tẹ́ ẹ ti ṣìnà Ọlọ́run kó pè yín padà wálé, àánú kó pè yín padà wálé lórúkọ Jésù. Gómìnà ìpínlẹ̀ Èkó, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Babájídé Sanwoolu, mo sọ àti igbákejì wọn ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ọlọ́run kó bá yín rin ìrìn àjò yìí lọ́dún 2026, Ọlọ́run kó bá yín rin ìrìn àjò yìí lórúkọ Jésù. Ẹ ò ní bá ìjákulẹ̀ pàdé, ẹ ò ní já àwọn ọmọ ìpínlẹ̀ yìí kulẹ̀ lórúkọ Jésù. Mo gbàdúrà fún gbogbo gómìnà ní ìpínlẹ̀ gbogbo lórúkọ Jésù, ẹ ò ní já àwọn èèyàn ìpínlẹ̀ yín, ẹ ò ní já wọn kulẹ̀. Ǹjẹ́ lẹ́ka ètò ààbò, mo gbàdúrà fún gbogbo èèyàn adarí ẹ̀ka ètò ààbò lórúkọ Jésù, látòrí ẹni tí ó jẹ́ mínísítà fún ẹ̀ka ètò ààbò General Musa, lórúkọ Jésù Ọlọ́run kó gbàdúrà fún yín. Gbogbo ẹni tí ń bẹ ní ẹ̀ka ètò ààbò pátápátá, gbogbo àwọn sójà, gbogbo àwọn air force, gbogbo àwọn navy, gbogbo ẹ̀yin ọlọ́pàá, gbogbo ẹ̀yin DSS, gbogbo ẹ̀yin SSS, gbogbo ibi tí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wà, civil defence ni, tí ó fi mọ́ Àmọ̀tẹ́kùn, tí ó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò míì, lórúkọ Jésù Olúwa kó dáàbò bò yín. Lórúkọ Jésù Olúwa kó dáàbò bò yín bí ẹ ti ń gbìyànjú láti jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó wà lálàáfíà, ìdílé yín kó wà ní àlàáfíà lórúkọ Jésù, àwọn ọmọ yín kó wà ní àlàáfíà lórúkọ Jésù, agbára yín kó wà ní àlàáfíà. Ẹ̀yin ni ẹ ó ṣẹ́gun ní orúkọ Jésù, nítorí pé ológun ni Olúwa. Bíbélì wípé Olúwa ni orúkọ rẹ̀. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, mo sọ ẹ̀yin ni ẹ ó ṣẹ́gun, àṣẹ́gun. Ǹjẹ́ mo gbàdúrà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run kó gbàdúrà fún yín, Ọlọ́run kó yí yín padà sí rere lọ́dún 2026 yìí. Ohun tí ó rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn ó yá kó ṣẹlẹ̀ láti ọwọ́ yín. Àṣẹ́gun, orílẹ̀-èdè Nàìjíríà kó gba àlàáfíà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù.